ògidì ẹmu ní wọ́n máa gbẹ́mu kalẹ̀ lọ́nà ọ̀pẹ òun náà fi dá ìmọ̀lẹ̀ kalẹ̀ léèfẹ̀. òṣèré ni ọ̀pọ̀ bàbá Fani Káyọ̀dé ló mú kiriyó ló mú wọ Yèkéré mọ̀tìgbọ̀ngbà náà o ní ìtọ́mọ kékeré o lórí mi náà ti ń wọ 80 lọ ẹ̀yin tí ẹ bá jẹ́ kẹ́ ń kàwé kẹ́ ti bá ń rìn ẹ máa bá wọn sọ̀rọ̀ kí ẹ máa rò lẹ́tọ̀ọ̀nà méjì àdìlú mẹ́ta àyẹ̀bẹ̀ sí náà wí. Nígbàgbé orísun. Olójẹ́ ká wálé ní. Olójẹ́ wálé ní náà. Ẹ bá wọn sọ̀rọ̀ kí ẹ má gbàgbé orísun o. Ìwọ̀n ẹ̀sìn ìmọ̀lé àtọ̀rìn wà ní. Kírísítẹ́nì àtọ̀rìn wà ní. Àwọn ṣe kọ́ ọmọ lẹ́bàá ẹ̀ wọ́n bí ni mọ́. Ẹ lè bàjẹ́. Ìlànà ẹ̀ bàjẹ́ àmọ́kẹ́ náà má bàjẹ́. Òun abínibí o kò lè bàjẹ́ o. Òun abínibí o kò lè bàjẹ́ o. Ọ̀run mi láti kórè bọ̀ ó ní ìfanàṣẹṣe. Ọ̀run mi láti kórè bọ̀ ó ní ìfanàṣẹṣe. Kó lè ṣiṣẹ́ kan gbẹ́gbẹ́ kan sí ìfanàṣẹṣe. Kí ìtàn máa ṣe àbáwọ̀ ètò títò. Àjẹkọ́ alẹ́ rẹ̀ dá o. Ọ̀rọ̀ ti ń dá a báyìí. Ìwọ tẹ́ bọ̀ sọ̀sán. Tábọ̀ tó àwẹ̀. Ọmọ kéékèèké náà ẹ̀ tẹ́ bọ̀ sí ọ̀sán. Àwòkọ́ ọ̀run ẹ̀dá. Àwòkọ́ kábíyèsí náà. Abẹ́nibẹ̀lẹ̀ ojú. Ó ní ìlójú ọ̀nà kan, ọlọ́mùsù lójú ọ̀nà kan. Àbọ̀dá tán. Sọ ọtí gba gbogbo ọ̀tún tó pátápátá bá. Ó ń bi ọ́ wò ní. Sísítẹ́ẹ̀mù yóò mẹ́yìn. Ó máa kùsù kíkùsì. Ọlọ́yẹ ẹ̀gbò. Yóò mú jíjẹ bọ́ ní kọ́mú bẹ̀bọ̀ ní. Ọ̀nà ìbàdí jíjẹ jẹ́ ń bẹ̀kàn ló wí bẹ̀ bàjẹ́. Bẹ́ẹ̀ni sà. Ìyá ni àjò kò pé kọ́mú bàjẹ́ o. Ìyá ti gbọ́rọ̀ kọ́ lórí bíi tẹ́jọ. Ní mo ti wí ní. Ìgbà kan ọkọ máa sọ pé bàbá tá ń pè láwúrò ní ìgbà kan ló dé gàmbẹ́ o. Ọjọ́ náà ń bọ̀. Ṣé ìmọ̀ bàbá mi ti dọ́ta sí bẹ́ẹ̀ ni? Èsì ìgbà náà ní gáàdì bẹ́ẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n kọ́ lọ mọ́jà bí sílẹ̀ lọ́sàn án kan. Kọ́mọdé náà sórí ire. Èsù tó bá san máa kó amọ́kànlẹ́ máa kó tiẹ̀. Òde ní ìjọba máa mú tó kọ́ mú tó wà fẹ́ mú tó kọ́. Èsì máa mú mẹ́kẹ̀ẹ́. Owó la bẹ́ẹ̀ ra yìí. Ọ̀gbẹ̀lẹ̀ lábùkù, àbùkù nìkan. Àkọ́délé ẹ̀rá àwọn ogbe.
ọ̀nà ìráwọn owó ọ̀nà ìráwọn ọmọ ọ̀nà ìráwọn olùgbogbo lábòjọ ọ̀pọ̀ ọ̀ṣọ́wó kọ́mọ̀ yóò dé ọ̀pọ̀ owó ní sí ọ̀ àṣẹ owó ní ẹ̀kọ́ ọjà o òun ní labára mi àgbọ́n rẹ̀ mú wíwọ owó yóò rí yẹyẹ o ẹ bá ọ̀nà àṣẹ o ìrìn àdá àṣẹ bàbá ọba yẹn lè kọ́ mi lọ́wọ́ wọ́n ní ká máa fọ́ ẹni tó dà máa dé parí. Ojú olúwa ń bẹ lára àwọn olódodo ojú rẹ̀ tó fi gbé wọn. Ojú olúwa kan sí àwọn tí ń ṣe búburú láti kórè wọn kó lórí ilẹ̀. Olóòrò ló ń ké olúwa sì ń gbọ́. Agbọ́nlẹ̀ lè gùn gbọ́ òjò wọn jà nínú wàhálà wọn. Ṣé rí àwẹ̀ tí wọ́n bá ṣe lé gbọmọ lọ́kọ́ máa ṣe? Gbogbo bá ń lè lè gbòòrò tó gbogbo ọ̀rọ̀ àlẹ́ wọn. Gbogbo jẹ́ kó dání onígbàgbé kílò. Níbo ni múni? Bàbá rẹ̀ àrí. Ẹlẹ́ṣẹ̀ tó ti fẹ́ gbọ́dọ̀ lọ́pẹ́ náà wà ní bẹ́ẹ̀ wò. No shaking. You understand? No shaking. Say on dame. Pero kau mama kau tu apa kita magu. Jadi ya, ọ̀nà àbọ̀ gbígbọ́ pẹ̀lú mọ́lẹ̀ máa gbé ní. Irú àti lórúkọ Jésù ẹ̀dìjú ẹgbẹ́dọ́gba Jésù kẹ́ẹ̀tì lọ lábẹ́sà. Bàbá mi. Sùkìyàn dá lẹ́yìn ìgbà tó ọ̀rọ̀ mílà dé àbẹ̀ tí èyàn ọ̀rọ̀ mílà dá Jésù. Ànàbí nǹkan. Pàrọ̀ ọlọ́ gbogbo ní ìdíkà bá. Ẹ máa jẹ ẹ máa lágbàdì. Ẹ jẹ́ wá rẹ̀ ọmọ mi o. Ọba ló tẹ́tà lọ́dọ̀ àkóso yẹn. Ọ̀yàn ìsinmi abẹ́ ti máa gbé jẹ́gbẹ́ o. Ìwọ́n tó ọba jẹ ọ̀gá rẹ̀ lẹ́sẹ̀, ọdún kan ní máa ń yàn wọ́n ti ọ̀gá rẹ̀ wọ́n máa bá gbàdì. Gbọ́dọ̀ mọ́tò yìí dáadáa. Tí àyàn bá jẹ ọ̀gá rẹ̀ lẹ́sẹ̀, ọdún máa ń yàn bọ́ ti lóko ní lọ́kùnrin àgbẹ̀tò náà. Ìwọ́n tó ọba sọ pé bí babaláwo gbọ́dọ̀ bínú sí ẹlẹ́sìn sílẹ̀. Ẹ gbọ́dọ̀ bínú sí ìpínlẹ̀ yó. Ẹ gbọ́dọ̀ bínú sí ìmàle. Oríṣi owó ọ̀gbẹ́ lànà. Gbogbo ọ̀gá tí Olódùmarè dá pátápátá wọn ò sì ní dèyìn Ọ̀rúnmìlà. Ilé ìbẹ̀rẹ̀ à ń gbé ní Ọ̀rúnmìlà bẹ́ẹ̀ ti gbé ẹgbẹ̀rin ọdún ó lé ọdún mẹ́ta lójú omi bá dá wọlé lẹ. Ọlọ́run dá ẹjẹ́ bẹ̀ ṣe bọ́ sójú ọ̀nì yẹn. Ọmọ ẹ̀ wọ́n ti gbẹ mọ́ orí ẹ̀ ọgbọ́n alẹ́ ti kọ́ kílò.
láti pàtàkì máa wọlé àwọn yìí bẹ́ẹ̀ àwọn òṣìṣẹ́ bá kárẹ̀.